Eva. Ewo ló sì báyìí. Èmi ni mo ṣe fún yín. Olùgbòrí rẹ ò pé. Mélòó ntí? Kí ni? Ó fún mi lésì tààràtà. Mo ní mélòó ntí. Ní ti bàbá rẹ̀ bí ọ wà. Ẹ wúwo lọ́ọ̀ mi. Bí bẹ́ẹ̀ bá kọ́, ńgbà tó bá yà wọ́n àwọn èèyàn lẹ́nu èèyàn mú èèyàn sọ̀rọ̀. Ẹ wò mí dáadáa àwọn tẹgbá sí yẹn mọ́ wọn fún mi o. Tó o ṣe gbáyà bí ọkọ̀ tí ń kó gẹdú. Elémi ni mo ṣe fún yín, kí ló lè tó bẹ́ẹ̀? Ọkọ̀ mọ́ mi mọ̀ ni. Ìlókè. Ńgbà mọ́ mi ní ọlọ́rin oúnjẹ fún lẹ́ẹ̀kan. Ṣé ẹdìẹ méjì wọn ní ọ̀rá bẹ́ẹ̀. Ọwọ́ gbé tan kàbó nǹkan ògbé lórí rẹ̀ sí. Ó tiẹ̀ sì dáa kí wọ́n pé ká lọ ra nǹkan méjì fẹ́yìn nìkan. Kásìkò méjèèjì fún káwa tí ń bẹ́nu lé ká mọ̀ jẹ́ mọ̀. Ńgbò jẹ́ pẹ̀lú tí nìkan wọ́n ń tọ̀ lọ sọ́yọ̀. Sọ́rí gbogbo òsìtẹ́ ń ṣe ní. Gbogbo òsìtẹ́ ń ṣe. Tí mami okòwò lè yín lọ́wọ́. Tẹ́mọ̀ yọ owó aṣọ, yọ owó oúnjẹ sẹ́yìn nínú rẹ̀. Gbogbo ẹ̀lẹ́mí náà ni mo ń ṣètò rẹ̀ sílẹ̀. Níjọ́ tí màá pe mọ́mì ní ìjọ́ náà ní sọ́ọ̀bọ̀ lọ́wọ́. Àwọn yẹ kẹ́ ẹ lè rí iṣẹ́ mọ̀ padà ìníṣẹ́ ni mo nọ́mbà ọkọ̀. Àwọn àlejò pé ẹ ti lọ látàárọ̀ kò tirẹ̀ yín. Kẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ lẹ́ni iṣẹ́ inú ilé rẹ̀. Ẹdun ní sí àwọn èèyàn yín sí wọn ò lè gbẹbọ́ nítorí tí ni. Àbí bí wọ́n ṣe mọ̀ wò títí yín ìbàjẹ́ sí dọjọ́ alẹ́ náà lélẹ̀. Kí wọ́n ló ṣe ọ́? Ọ̀dà òun gbà tẹ wá fìyàwó lẹ̀ sínú ilé. Kọ́ ọmọ ń ṣe sáré kà hàn yín. Tẹ̀yìn ṣe gbẹ̀wùdà nínú ilé hàn yín. Bàbá ń ṣe náà ní ọmọ ń sọ ọmọ ọ̀dọ̀. Kí yàtọ̀? Sórí Tinubu bá bí mi. Wọ́n di mọ́ntà fún ọ nísinsìnyí tó gbádùn mi gidi. Ngolẹ̀ tí ẹ ti di mẹ́ńtà tẹ́lẹ̀. Ẹ bá ti ní tẹ̀ kàkà pọ̀ bí ẹyẹ. Bọ̀dọ̀ ní tírí kọlà. Ẹ ti di mẹ́ńtà rẹ̀ kẹ́ẹ̀tọ́ sọ lẹ ti di mẹ́ńtà. Àìjáde rẹ̀ ọjọ́ ọmọ yìí ní kọ́ ọmọ ọgbẹ́ tí mo jẹ́. Kése ké mo dédé wà bẹ́ẹ̀ wò mí látòkè délẹ̀ kó wò mí dáadáa wò mí torítorí wò mí tìkùtìkù tó wò mí tapátapá. Mọ́mì ti ń kúlé lórí o rò pé dédé kúlé mi lórí ni. It's a fine man looking sexy. I'm a bastard boy. Look. Kò lè mọ̀ kúlé lórí ṣe bí ẹ tó yan bàtà lè yàn bọ́. Sẹ́mi lè léyìn ẹ̀ bí ẹ̀ta ó ti bẹ̀rẹ̀ ewé rẹ̀. Ṣé kò sáwọn èèyàn yín tòsí ni? Àwọn èèyàn rẹ̀ wọ́n kà wọ́n mọ́ rí fún ọ. Mo yàtọ̀ lọ́kùnrin púpọ̀. Èmi ẹni obìnrin kò lọ́nà tó bú ẹkún. Torí tí ọba jọ́kọ ẹni àsìjálẹ̀ ẹni. Èmi ìbàdí ààrẹ ìdí ilẹ̀kẹ̀ sí iléèwé. Tọ́ba ikú àwọn èèyàn yín bẹ́ẹ̀ tòsí kí wọ́n lè gbẹ̀bọ fún yín ni. Nítorí kínú. Torí kíkẹ́ ilé bá padà wálé ni. Sọ́ládánwò tí ó dé bá mi tí ń fi padà alẹ́ ọlọ́run ò ní jẹ́ rí. Sórí wọ̀ ọmọ lójú pẹ́tẹpẹ́tẹ bí ìnàkí tí wọ́n sì ní su. Sórí nǹkan tó fojú rẹ̀ rí nìyí. Ọ gbà pé o kò yàn ní. Ebuku olóṣì olóúnjẹ ìranù. Yọ àjókòó sí yà àtẹ rẹ lẹ̀. Wọ́n mọ̀ bá sunkún yọ̀ mọ̀ fi rẹ̀ rẹ̀. Mọ́mọ́ ojoojúmọ́ mọ̀ bọ́ sunkún. Sunkún ara ẹ. Ètò ìtọ́jú yín rí dàbí fùkújọ́ kejì. Orí kí n lè fira mi hàn pé mi lọ́kọ mọ́ mi. Wọ́n sì pe mọ́ mi, á sì dọ́gbó lẹ́nu sẹ́yìn. Kò ṣẹ̀rù yín láíláí. Ẹ lè dá ń dúró nítorí ẹ bá mi hàn hìn ni. Nígbà tájà ń ṣe ilé ìgbẹ́ lọ́bọ̀ wà. Ṣé ẹni mo kàwé, mo kọ́ṣẹ́ mo yẹn ń tan ní ìgbà mi sísẹ́ kúkú hàn hìn tí wọ́n pẹ́ dédé gbà mí sí àhìn ni. Ọlọ́ọ̀kàwé ọlọ́ọ̀gbé ìbò. Bẹ́ẹ̀ni. English kan lásán níbi gbé ọ ṣubú. Èmi. What I mean, start in English. Garaji. Níjọ́ wọ́n ti mú ọdẹ àyìn tó tí wọ́n hàn rìn bí ẹran náà mo ti mọ̀ pé ká lọ́ọ́ Jésù lẹ́yìn ìbejì kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ. Mo mọ̀ pé gbogbo ọgbọ́n tó ń dá kí n lè yọ sí ọ ni mo sì lè yọ sí wọ́n sí oníná lórí elérò lọ́rùn èmi àríkẹ́ ẹlẹ́sẹ̀ gbígbẹ́. sẹ́wọ̀n ẹ̀rẹ́ wa ń wí ni sẹ́wọ̀n àtẹ̀lé wọn kàn yẹn pa ṣe bí ẹlẹ́rọ wọ kàn yẹn pa o ṣebí ìtìgbé ni. ọkọ mọ́ mi mọ̀ lọ́wọ́. ìwé ẹlẹ́bùkọ̀ ìgbélé. ká sọ pọkọ ni ẹni ẹ̀tàlá bọ̀ ni ń ṣe é fún yín ǹjẹ́ ìmọ̀ iye ọkọ̀ ẹ sá mọ́ kò rí ibùba mi ǹjẹ́ mo iye ọkọ̀ tí mọ̀dà mo ti lò ń gbónú lé àyín. mo yàtọ̀ sí wọn mo pọ̀ jù mo dùn lọ́mọ ọ̀rọ̀ pé mi ni French lady èmi lọ́kọ̀ ọ̀gbẹ̀yìn lẹ́yìn mi mọ̀dámù ò tún fẹ́ lòmíì mọ́ ńgbà mọ́mọ́ bí mo ti ń dọ́gba ara mi. ẹ farúgbó kẹ́hìn kí o sì kú ẹ̀ ó lọ sí ara rẹ̀ wò mí dáadáa o látòun láti fún mi mọ̀ pé aláyàn ló jẹ́ fún mi nínú ilé tó o bá mu mi nínú ilé omi ọ̀ràn ló mu tó o bá jẹ́ ń jẹ mọ́jèlé lọ jẹ́ bí gbogbo mi fún wọn fi nǹkan sínú ẹ̀ tó lè tọ́ ó kù dànù wọ́n wà gbé ọgbó ojú wíńdò ní ọ̀pọ̀ ojú wíńdò wọn máa gbá lè gbà tó bá lè ní ọ. àbójú àlè lọ́ọ́ fi ń wò mí ní yẹ̀yẹ́ rẹ̀ ìyàwó méjì lèmi àti ìyàwó mi ó ṣe ní a ṣe mọ́rẹ́gì a tún ṣe wẹ́jìn a tún gba òka. òdìlé olóúnjẹ dẹ̀bi ti àyà olóúnjẹ òsì ní. ń bọ̀ lọ́n tiẹ̀ ti ṣètò fúnra rẹ̀ kàbá kìí ṣe lásán ọpẹ́lọpẹ́ àjára ni sọ̀rọ̀ mi yọ èmi náà máa máa kí n tó fọmọ mi síájú wọ́n wàá pe mọ́ mi wípé látòní lọ ọ gbọ́dọ̀ sóúnjẹ fún mi mọ́ ọmọ mi ní ọmọ sóúnjẹ tí mo jẹ. olùjú sí nígbà tí wọ́n sọ ọmọ ọ̀dọ̀ tó lọ́n sọ ọkọ ìyàwó nítorí tọmọ ní tí ọmọ tí mo lè sọ sọ̀rọ̀ ṣùgbọ́n wò mí dáadáa àánú àwọn ìyàwó ẹ̀ ló ṣe mí nítorí pé wáyé pé o bá ń gbọ́ bùkátà àánú ilé tó ń fún ìyàwó lówó oúnjẹ tó ń fọmọ lówó oúnjẹ tó wúlò fẹ́ bí ó ní kókó ònú ilé kán mọ̀ wọ̀ ṣùgbọ́n gbà tó jẹ́ nǹkan kan olùṣàwà wíta bá ti ń lọ yọmọ wùmí láti bẹ̀rẹ̀ yọmọ wùmí látẹ̀sẹ̀ lórí. ó ní o tiẹ̀ jẹ́ tó nídìí
ìfọdúrósì rẹ̀ rárá kí ni bùtì lára rẹ̀ báyìí. olóṣì. mo yà á tí èbí ègbé ẹ̀ tí ẹ súnmọ́ gbogbo ẹ̀ náà nírú bí ẹ̀kú eégún yìí. wọ́n máa ń gbọ́ tòfé mẹ́ẹ̀ẹ́bí mọ́ mọ̀dẹ́mọ̀dẹ́ mọ́ ń dẹ̀ràn ìyẹ́ òdálẹ́kẹ̀ èdè ọmọ òórì. ìṣèyàn ní sí ẹranko àti ẹ̀gẹ́dì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ díyà òfìlì wọ́n yọ tiẹ̀ 12 lọ́sì kọ̀ yọ síbí àbí torí káyọ́ mọ́ bàbá àjẹ́ náà lọ́lọ́run ṣe fún wa lọ́wọ́ aláìlójútì. ìyá òde wa bọ̀. so lólòsì gbogbo sẹ́tọ̀ ẹ̀ kó ṣe fún mi rè o. Ọlọ́run kò ṣe fáwọn tí ò tí ì rí jẹ mọ́ yan fìtọ̀ lábẹ́ mi o. Bàbá Táwà. Mo dáràn. Ó ti ẹ̀ dáa. Bàbá Táwà. Ìyá Táwà. Kí ni nǹkan tó ń ṣe bí báyìí? Tá fún ọ láṣẹ láti wọnú géètì ọ̀dọ̀ wa ní. Tántálá ni. Òun ló ṣí géètì fún mi. Kí ni nǹkan tó ń ṣe bí mo sọ fún ẹ? Tí mo ń ṣe nulẹ̀ ọ̀dọ̀ mi. Bàbá Táwà. Ó ti ẹ̀ ti dáa. Ayé ti dẹ̀ lọ́rùn báyìí. Orogún ológun dẹ̀bi ti aya sí. Ẹjọ́ ẹ̀kọ́ ó rí bó ṣe dìsọ́wọ́ tó dìsọ́tún tó dìsọ́sì oníjẹkújẹ. Àṣemọjọ́ lójú. Ńgbà mo bá ń bẹ́ lé. Ọmọ jùpá filenge bẹ́ẹ̀ ń pé ojú bó ti wà iná lọ. Mi ò sọ fún ọpọ́ yọ ni. Ǹjẹ́ gbà mo jáde fún ọ, ojú rẹ̀ wálẹ̀. Àwọn tó mọ iye wa, tí wọ́n mọ bá a ti tó, tí wọ́n mọ àpálẹ̀ wa, tó ti mọ iṣẹ́ tá à ń ṣe. Àwọn la wà lọ́dọ̀ wọn yìí. Aláìní tìjú ni ẹ́. Aláìní tìjú ara galantia ni ẹ́. Ibi tí ọmọ ẹ̀ ti ń ṣiṣẹ́ ilẹ̀ ni wọ́n náà wà. Jẹ́ kí wá sọ fún ẹ o. Lẹ́yìn níjọ́ ta bá rí bí òun bí wọlé, èmi àti ẹjọ́ ń lọ ni. Àgbàyà burúkú òpó ni. Orí tó bá fọkàn sí pé ìjọ tó bá rí ibi ni bí ọ̀wọ̀lẹ̀. Mo ti rí bí ọmọ tí a gbé sínú fìríìjì fọ́sẹ̀ 2 ńgbà bàbá ọmọ ò sínlé. Mo tún rí mi náà tọ́jẹ́ kí wọ́n gbélẹ̀ tó pé kùtẹ́ lọ jẹ́ kí bàbá ọmọ tó dé. Kí là ń bá kára lórí ibi. Ṣálọ kú ẹrù àkójẹ́ àlọ́lé tèmi nìyẹn. Ọkùnrin kọ́ kìbọn lọ́rùn. Ẹ fi ní àtàwọn ọmọ sílẹ̀ ilé àbí lẹ́nu ìyàjọ́ ń lọ ni. Kí ló dé? Kí ló fariwo? Ìyálájé kí ni ò ní dé? Kí ni òní dẹ́sẹ̀ dá mi lóhùn? Ṣé nǹkan tẹ́ ṣe fún mi ṣó dáa? Kí ni mo ṣe? Àṣeyàn burúkú ni tẹ́mi dẹ̀ ń fojú èèyàn gidi wò yín torí ọmọ mi tẹ́ mú sọ́dọ̀ tẹ́ ń bá mi tọ́jú. Ẹ̀yin wá tilẹ̀kùn ọkọ mi níbí báyìí láti bí ọ̀sẹ̀ 2. Ẹ wá ránṣẹ́ sí mi pé ó ń ṣiṣẹ́ lábẹ́ yín. Tí bá wá sí ibẹ̀ wọn ò ní jẹ́ kí n wọlé. Wọ́n ní kò sí alájẹlé kò sí alájẹlé. Tí ó bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ àǹtí kan tó lóhùn àti mèmú náà tó jẹ́ kí n wọlé. Ṣé bá tún lọ bẹ́ẹ̀ lálẹ́ yìí? Ìyá Táwà, ó dẹ̀ kù díẹ̀ káàtó. Ẹ bá dẹ̀ bomi sùúrù mu. Kí lè lo tó lè yìí náà? Ṣé tí bá pàtàkì yín máa ránṣẹ́ sí yín pé ọkọ yín ṣiṣẹ́ lábẹ́ mi? Ẹ ṣé mo dúpẹ́. Ṣé rí pàtàkì kò sí o? Ní ọ̀rọ̀ ọlọ́kọ́dé, ẹ ṣé níbi tẹ́ bá mi dé yìí. Ṣé wọ́n jẹ́ kí n wá sọ fún yín o? Níjọ́ ta bá wá rí bí òun ni bí ń wọlé. Mo mú ọkọ mi lọ lálẹ́ yìí àti ọmọ mi. Ìyá Táwà, ìyẹn ò wá possible, kò ṣeé ṣe. Nítorí pé ò sí ń bẹ̀ nígbà tí èmi àti alágbàlá dájọ́ sign agreement. Alágbàlá, kí ni agreement iṣẹ́ tó bá mi ṣe? Gbàtẹ́ bá yọkùn lọ́rùn mi ni. Life lè máa tẹ ẹ sign. Ó dìgbà tí ó bá sú mi kémi tó release ẹ̀. Ṣé o ti gbọ́? Kò dẹ̀ wá sí bàbá ńlá bàbá ẹnìkan tó lè mú kúrò bí. Bàbá nìkan kọ́kùnrin máa pọ̀ wọn ò lè mú mi.
àṣẹ wọ́n ti ẹ̀ ti sọ ẹ́ di ẹran wọ́n ti fi okùn di ẹ wálẹ̀ ó ti wá dáa lórí eré náà máa tú okùn yẹn lọ́rùn ẹ̀. ìyá táwa ró òsì wo nu sọ fẹ́ mọ fọ́tán sí mọ́mì lẹ́nu ọfẹ́ mọ yọnu sí wọn lára ni mọ́mì ìsẹ́ni àbùkù ẹni àkọ́lé ni wọ́n o àwọn jẹ́ ìyàtọ̀ dání ìgbálẹ̀ ni wọ́n fi gba ọ jáde tí wọ́n kù mọ́ lórí mi ò fẹ́ òsì o. ìyá táwa sórí iṣẹ́ tó ń ṣe lábẹ́ mi fún àǹfààní ẹ̀ ni gbà tó bá ti di every month end wá máa gba owó oṣù ọ̀fẹ́ lè túra ṣe. owó àkọ́fẹ́ lè ṣe ní ṣọ́ọ̀pù ẹ̀ má lè ra ẹ̀ lára o má dẹ̀ gbẹ̀mí ara ẹ̀ gbóná rárá tó bá sùn mí á wá bá ẹ lé. mi ò tiẹ̀ ní sùn yín. sórí kórì mi ló sun ọ̀tọ́ràn ọ̀hún ǹjẹ́ bí mi ò bá mọ̀ ṣiṣẹ́ lábẹ́ wọn ní irú owó tí wọ́n gbà ọ̀hún ṣé wọ́n lè gbà wọ́n wàá gbowó ojú mi rí lọ́wọ́ rẹ̀. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ yín kọ́ wọ́n ti pòpọ̀ àmínú fún yín ṣó ti yé yín. mo ti dọ̀kànràn sọ́mọ lódì. ìyálájé ẹ ṣé mo dúpẹ́ ṣé rí èmi tẹ̀ ń wò yìí mi kì í ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí mo dẹ̀ níṣẹ́ mi lápá iṣẹ́ apá mi dẹ̀ tó mi jẹ èmi ò kì í ṣe orogún ológun dẹ̀bi ti àyà sí. ṣẹlẹ̀ tó jókòó yìí òun lọmọ ojú ọ̀rọ̀ lárí ọ̀tẹ̀ ńlọrọ̀ tó jábẹ́ sáyà tó lójú kò kúrò ẹ ṣé mo dúpẹ́ ṣé ti gbọ́. ìyàwó jẹ ṣé wọ́n yẹ kí wọ́n sọ kíní kan fún yín tí ẹ bá tú òkun lọ́rùn ọkọ mi àti ọmọ mi gbọ́dọ̀ gbàdúrà gbọ́dọ̀ láàrin mi àti yín ṣó ti yẹ yín ẹni ìyá òṣì ẹni olówó gbó tó ṣílẹ̀ kù fún mi. lórí àfikẹ́ mọ́ bínú èmi kẹ. ẹ gbà pé mi mọ̀ sí mi bí mi lè ń bá nájà mi ò sí lára ni mí àbí mo lára ni mí ni àbí mo sọ jẹ́ pé mi kí n lọ́rẹ̀ mi rí kọ̀ rẹ̀ mi ṣẹ́gbọ́ ẹ mọ́ bínú. ìdílé ńlẹ̀ alágbádá mi ò bínú mi kúkú bínú. ẹ mọ́ bínú ẹ foríjì mi ṣé wàá rò èmi náà fira nǹkan tó ń sì rí lára mi tí ó yàn lójú rẹ̀. alágbádá èmi fẹ́ máa jáde ní tẹ́lẹ̀ kó bá mi lọ sí balùwẹ̀ lókè wà ní gbogbo pátá tí mo soak sínú pail kó bá mi fọ gbogbo ẹ̀. ṣé ẹ tún kó bra síbẹ̀ ni. gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. kí wọ́n fọ́ oúnjẹ ṣiṣọ́ mọ́ dáadáa. ọ̀dà àdàbọ̀ tẹ́lẹ̀ kò fà bẹ́ẹ̀ sí. wọ́n fọ gbogbo ẹ̀. ó dà. ṣẹ́gbọ́n ẹ má pẹ́ o ẹ má fojú mi ọ̀nà ẹ má sì ru ọ̀rọ̀ rẹ o ẹ má ro kẹsẹ̀ téèyàn lè ru ọ̀rọ̀ rẹ o. nígbà kan tí ń da yàtá wà láàmú pàápàá kí ni wá mi kì í fún sẹ́mi rẹ̀ jọ fọwọ́ bọ̀ wí pé ọ̀dọ̀ mi ní òkú sí àbọ̀dọ̀ rẹ̀ ní kù sí àbá